Hello everyone. I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness, and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Olúwẹ̀rí àgbo ẹ̀rín o ọ̀tá àgbà o omi làbùkún omi làbùkún ẹni bá bòmí bínú olúwa rẹ̀ arúgbó oyin ẹni bá bòmí sọ. Ẹwà tó mi jọ kí ni sọ fún mi kí ló fẹ́ kí n ṣe tí n ti ṣe o ò sọ̀rọ̀ látijọ́ yìí o ò ṣe anything oúnjẹ o ò jẹ tí bá gbóúnjẹ fún ẹ bó ṣe máa wọlé léyìí Ẹwà jọ torí tó lọ́hùn ọjọ́ òun la fẹ́ ṣe gbélé ìdá mo bá ẹ sọ̀rọ̀ o ò sọ̀rọ̀ mo raṣọ fún ẹ o ò wọṣọ o ò wọ bàtà mo gbóúnjẹ fún ẹ o ò jẹun aṣọ kan iná ló wọ̀ kiri látijọ́ tó ti dénú lé a bò rò pé bóyá gbígbé tí mo gbé ẹ kúrò lọ́dọ̀ ẹ̀gbọ́n mi lábúlé náà pé bóyá mo fẹ́ gbé ẹ wá láti wá hàm ẹni mi ò lè ṣe ní tìǹà burú fún ẹ náà mi ò ní má ìdá àti hàm ẹ tí ẹ bá mi sọ̀rọ̀ kó tẹ̀ jẹ́ ká mọ̀ nǹkan tá a fẹ́ ṣe o at least àtàwọn ní ká ṣe lé ní ó ti tọ́jú ní méjì mẹ́ta tó ti wà nínú ilé ìnáwó o ò sọ̀rọ̀ o ṣe anything. Orúkọ mi ò ń ṣẹwà. So o lè sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni ọ̀tọ̀ lẹ́ni tó ń jẹ́ Ẹwà nísàlẹ̀ odò. Ọ̀tọ̀ lẹ́ni tó ń jẹ́ Ẹwà nísàlẹ̀ odò. Bẹ́ẹ̀ni. Fine inú mi ti ẹ̀dùn pé o sọ̀rọ̀ lẹ́nu torí mo ti fẹ́ béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ látọjọ́ yìí wọ́n ní tòun pé o sọ̀rọ̀ kò fún mi láǹfààní àti béèrè lọ́wọ́ ẹ̀ jọ ṣé tòótọ́ ni ọmọ mi wà àti pé ṣé tòótọ́ lọmọ ẹja ní ẹ̀yìn. Tòótọ́ ni ọmọ ẹja ni mí. Ọmọ ẹja ni láti ẹ̀ o ò jẹun mo raṣọ fún ẹ o ò wọṣọ o ò wọ bàtà kí ló tún dé tí. Ebi ò kí ń pa àwa torí ìgbé ayé tọ̀dọ̀ wa ó yàtọ̀ sí ìgbé ayé èèyàn máa dárí ohun. Ìgbé ayé táwa ń gbé nísàlẹ̀ ó yàtọ̀ sí ìgbé ayé téèyàn máa dárí ohun gbé lókè ẹ̀pẹ̀. Ó yàtọ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n Fọlárìn á tó yé. Ó máa tó yé mi. Bẹ́ẹ̀ni. Ó máa tó yé mi. Ó dáa nígbà náà ó máa tó yé mi mo ti gbọ́ ṣáàjọ́ nítorí ọ̀nà ṣé mo safe torí ẹ̀rù ń bà mí nígbà tó ná ọmọ ẹja ní ẹ báyìí ṣé mo ṣáà safe ṣé nǹkan kan ò ní ṣe mí. Fọlárìn kò sí kankan tó máa ṣe ẹ́ torí inú rẹ ló ní so má bẹ̀rù o ò lẹ́mìí ìpalára sọ́mọ ẹja. tí mo ṣáàyè ṣáà lè wọlé. Ẹ gbà mí o.
Bàbá dà. Kí ló tún ṣẹlẹ̀? Bàbá ìyàwó tó fún mi ó tún ti bẹ̀rẹ̀ ìṣàánú mi. Ẹ má jẹ́ fojú sí ọmọ. Tí ẹ farabalẹ̀ náà. Ẹ má jẹ́ farabalẹ̀. Kò tí ó ti bẹ̀rẹ̀. Bọ́ọ̀ bá fara dúró. Bọ́ọ̀ bá fara rẹ̀ èmi ò padà lé mi o. Fara rẹ̀ balẹ̀. Tó fún mi ní ẹgbàá mi. Tó fara rẹ̀ balẹ̀ ná. Fara rẹ̀ balẹ̀ ná. Ìgbẹ́ pàjáwìrì ló pè mí. Ọmọ ló ń ta mí. Tó fún mi. Tó fún mi ní kíni tó. Ó tún ti bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe. Bí ti ṣe. Bó ṣe ń ṣe gan-an ó ti ń ṣẹlẹ̀ báyìí. Ẹ láti wọn ṣá. Tó fún mi. 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 Ẹ bá mi gbé. Ẹ dákun ẹ bá ń gbé. Ẹ bá ń gbé. Ẹ̀yin abiyamọ. Ẹ bá mi gbé bàbá. Ẹ bá mi gbé. Tó fún mi. Tó fún mi. Tó fún mi. Tó fún mi. Tó fún mi o. Tó fún mi o. Ẹ̀yin tó láyé o. Igbó dúdú láwọ kọ́rọ̀. Ọjà ńláwó èrò. Alágẹ̀mọ̀sọ́ làwọn olóde ìlàrọ̀. Èjì ó gbé àtẹ̀wọ̀n rẹ̀ ńláwọ́ ló tún fẹ̀. Adéọ́fẹ́yìn ìyá mi àjẹlọ́jọ́ tẹ̀ ń jẹ́bọ̀ ìsàlú ayé. Wọ́n ní kí lẹ fi jẹ́bọ̀ ìsàlú ayé. Ẹni torí pé ọ̀yẹ̀kú lẹ bá mulẹ̀. Tó fún mi o. Ọ̀yẹ̀kú ló bá mulẹ̀ lónìí kò lè dà ọ́. Torí inú bíbí ẹrú àpẹrú. Ẹ̀dọ̀ funfun wọ́fà pàwọ̀fà. Adéọ́fọ́ fọ́ òbí láàrin ọ̀tá ayé. Bí kú bá ta gbogbo ẹgbẹ́ rẹ pa. Ọ̀tọ̀ là á yọ̀ fẹ́ òbí sí. Báàrù bá ta gbogbo ẹgbẹ́ rẹ ṣe. Ọ̀tọ̀ là á yọ̀ fẹ́ òbí sí. Gbogbo aláwé òbí báyìí ní kú pa. Ọ̀tọ̀ là á yọ̀ fẹ́ òbí sí. Tó fún mi o. Wọ́n ti di kùtì lónìí kùtàntì. Ọkùnrin ogun tó kú ọ̀pọ̀lọ̀ pa. Ó yá má padà bọ̀. Tó fún mi o. Tó fún mi. Tó fún mi. Ọ̀yẹ̀kú ló bá múlẹ̀ kó gbọ́dọ̀ dà ọ́. Tó fún mi o. Tó fún mi. Ẹ̀yin ìyá mi. Wo fara rẹ balẹ̀ o. Fara rẹ balẹ̀ o. Mi bó mọ̀ mi lánàá kó tó dò ní. Kọ́ fara balẹ̀. Nǹkan kan ò ní sọmọ rẹ kò ní sí ọ́. Sọ̀rọ̀ mi. Mo lè ro omi. Gbà omi wá. Omi wá. Ẹ̀yin ayé o. Ó ń dà. Ojú mi gbọ́dọ̀ ti ní ọ̀kàrẹ̀. Tó ojú mi àjímọ́rọ́rọ́ àyà mi ọ̀kan mọ̀nà. Adéọ́fẹ́yìn ìyá mi ọ̀ṣọ̀ǹgà. Níjọ́ tẹ̀ ìjábọ̀ sàlú ayé. Ẹni kí ló dé tẹ̀ fi ń jábọ̀. Ẹni torí bí ojú kójú ó lè rí káyà ó lè mọ̀. Ẹ̀sìn mi lójú ní kí lè ríran. Torí bẹ́jà ńlá bá sọ lómi àrílẹ̀ omi. Bọ́ọ̀rọ̀ gidigba bá sọ lálẹ́ odò. Àrílẹ̀ odò ni. Kí ni bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí? Mo fẹ́ mọ̀. Ta ni? Fàtọ́gùn! Èyí Olúwẹ̀rí mà gbọ́dọ̀. Kò lè dé ẹjọ́ torí èmi ni mo wà nídìí ẹ̀. Wọ́ ẹ̀ ń tọ́ra yín jẹ ni o. Ṣé ẹ bá mi fi ọmọ mi ẹ̀dá sílẹ̀? Ọmọ mi ẹ̀dá tẹ́ fi sínú àwọn ọmọ yín. Gbogbo yín pátápátá ni màá pátá nínú ìlú yín. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ tí ì rí kankan. Olúwẹ̀rí mà gbọ́dọ̀. Alagbalúgbú omi. Abiyamọ ní gbọmọ. Ìrùkẹ̀rẹ̀ agbọmọ Ọ̀rúnmìlà. Ẹ gbà mí, ẹ má jẹ́ kí èyí ò dákẹ́. Ẹ foríjì wá. Bóun ló ti jẹ́. Tó fún mi. Tó fún mi. Gbàdání. Tó fún mi. Tó fún mi. Tó fún mi o. Tó fún mi. Bàbá kí ló ṣe? Ẹ bá ń jí, ẹ dákun ẹ bá ń jí. Kí ló ṣe tó fún mi? Ẹ bá ń gbé, ẹ dákun bàbá. Kí lẹ sọ pé ó ṣẹlẹ̀ bàbá? Ẹ bá ń gbé, ìkúnlẹ̀ abiyamọ ẹ dákun ẹ bá ń gbé, ẹ má jẹ́ fojú. Bàbá fún mi. Bàbá kí ẹ bá ń kí ni? Kí lẹ ló ṣe? Ẹ̀yin ayé o. Ẹ̀yin tó láyé o. Àgbègbè àtẹ ẹsẹ̀ yìí. Kí ló ṣe tó fún mi ẹ bá ń gbé? Ọmọ mi dákẹ́. Bẹ́ẹ̀ni. Tó fún mi o! Ẹ gbà mí o! Ojú kẹpọ̀ ojú kẹrẹ̀. Tó fún mi. Kí lẹ sọ pé sọmọ mi? Ẹ̀yin ìyá mi o. Ẹ̀yin tó láyé o. Abiyamọ o! Ẹ̀yin abiyamọ ayé o! Ẹ gbà mí! Olúwẹ̀rí. Ẹ gbà mí ẹ bá ń gbé bàbá ẹ bá ń gbé ẹ dákun ẹ bá ń gbé. Kí lẹ sọ pé ó ṣe tó fún mi? Ó ṣe kí ni? Olúwẹ̀rí mà gbọ́dọ̀. Ó ṣe kí ni? Olúwẹ̀rí mà gbọ́dọ̀. Kí lẹ sọ pé ó ṣe Yèyí ọmọ ní gbọmọ. Ìrùkẹ̀rẹ̀ agbọmọ Ọ̀rúnmìlà. Kí lẹ sọ pé ó ṣe tó fún mi? Kí nǹkan wo gan ló ṣe? Iná ti kú lẹ́yìn asúnṣu jẹ́. Ẹ ṣàánú mi. Àní iná ti kú lẹ́yìn asúnṣu jẹ́. Omi tán lẹ́yìn ẹja. Ẹ má jẹ́ fojú sunkún ọmọ. Iná di ilẹ̀. Ẹ má jẹ́ ẹ bá ń gbé. Ẹ dákun
iná ti dilẹ̀ iná dilẹ̀ lẹ́yìn àsùnṣújẹ́. ọmọ adarí mú pẹ́jápẹ́já ẹ ṣe jẹ́jẹ́ ẹ ṣe pẹ̀lẹ́ o ẹ má jẹ́ fojú sunkún ọmọ ẹ ṣàánú mi ẹ má jẹ́ ẹ bá ń gbé ẹ dákun ẹ bá ń gbé ẹ bá ń gbé tó fún mi. Bébí mo tẹ́ ti gbàgbé orúkọ tó sọ fún mi ní ìta ẹ̀ náà. Mo ti sáré gbàgbé orúkọ mi. Ìwọ tó sọ pé you like everything about me. I like everything about it. Anyway, ẹwà lorúkọ mi. Wow, very nice. Orúkọ tó dùn ló ń jẹ́. You are very beautiful. Ṣé. Bí pé bóyá àwọn family ẹ̀ wọ́n ti rí bó ṣe. Mo sọ pé nínú family mi àfáì ni àbí. You very beautiful. So bó ṣe rí. Anyway, èmi náà mọ̀ pé mo fine. Náà ni ṣe kó mi jẹ. That is it. So kí ló fẹ́ ṣàlàyé sí mi? Ọmọ nǹkan sórí ọmọ náà lè mí. Yes. But nǹkan tó jẹ́ kí n really fojú sí ẹ gangan ìwọ náà ti mọ̀ kò ní kò. Well, ìwọ tó ń sọ̀rọ̀ sí ọmọ náà ni ẹ èló gan-an lè ná. O mọ nǹkan ìwọ máa forget about that, so I will spend for you. You spend for me. Bàbá ọmọ babaláyé ni. I'm very expensive. Gbàgbé my bills are high. Wait, so I will spend for you. Ẹ ṣe máa lẹ́nu nìyẹn. Olówó lè mi kò sí iye tó bá fẹ́ tí mi ò ní ná fún ẹ. Ọmọ má worry, màá anything you want màá ṣe fún ẹ náà. Nǹkan tó bá fẹ́ ìwọ sọ fún mi. Anything tí n bá fẹ́. Yes, I will do it for you. O ń ṣèlérí sí i o ṣé ìwọ ilé fún mi ní nǹkan tí mo fẹ́ ṣe. Ọmọ bàbá olówó lè mi màá kódà ìwọ gan o ní o máa jayé títí kù ni. Kò sí wàhálà ń gbà ẹ èmi náà wá ṣeré fún ẹ ṣó ti gbọ́. Ok, kò sí problem. So ọ̀rọ̀ tí wọ́n bẹ sọ láti ta nǹkan. Ìwọ gbàgbé gbogbo yẹn mo ti sọ fún ẹ pé màá ṣe fún ẹ tí mi bá ní ṣe fún ẹ I will let you know. Bọ̀ ìwọ arẹwà báyìí ó rí bó ṣe rí mi. Tí ẹ súnmọ́ mi ò. Sórí jẹ́ kí n sọ nǹkan fún ẹ jẹ́ ká ṣe nǹkan ká máa ṣe pápápá ìwọ gbàgbé nípa tówó. Gbogbo tó máa ṣe fún mi sì ni wípé. Ní sùúrù tí ẹ sì jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe náà pápápá ká tètè mọ next thing. Wọ́n ní kò ní sùúrù fún mi. Tó bá fẹ́ bá arẹwà bíi tèmi ṣe wàá kọ́ lọ sínú ṣáwà yẹn wàá lọ freshen up. Tó bá freshen up tán wàá bọ́ sórí pápá màá wá take it to the next level. Ẹ̀yin obìnrin ẹ dé ọmọ sọ fún ẹ náà. Kí ni? Èmi máa gbàgbé gbogbo ẹ̀mẹ́ ló mọ fẹ́ wẹ̀ mọ́ ti wẹ̀ láàárọ̀ náà. Gbàgbé jàre. Ibì kan ní sùúrù ní sùúrù. Ibì kan ló ti ń bọ̀. Ibì kan lèmi náà ti ń bọ̀. Ó sì làágùn. Kọ́kọ́ lọ ṣáwà náà kó tẹ̀ clean gbogbo ohun. Ẹ̀yin obìnrin ẹ ti dé o. Kí la tún ṣe? Bọ̀ mọ̀ ń sọ gbogbo ẹ̀ fún ẹ̀ sí náà jẹ́ ká tètè ṣe nǹkan tá a fẹ́ ṣe. Mo ní láti clean èmi kò ní láti fọ gbogbo nǹkan tó wà ní ọmọ. Tó o tí mi bá fọ báwo ni wọ́n ṣe fẹ́ lá mi báwo ló ṣe fẹ́ enjoy gbogbo nǹkan tí mo kó sára yìí. Nǹkan tó fẹ́ nìyà. Bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ nìyẹn. Lọ́rọ̀ kan ṣáàṣì ni o ṣáàfẹ́ kí n lọ. Mo insist pé kó lọ clean up ká lè máa smell nice síra wa. Ṣé àti bá máa fi bẹ́ẹ̀ kan lẹ̀ tán wọ́n bá mọ̀ pé ẹ wà lórúkọ mi. Ìwọ náà wàá mọ̀ ẹ́ pé ọkùnrin là dá. Ọkùnrin lórí kéésì. Mo fọ. Máa fi gbogbo nǹkan bẹ́ẹ̀ ṣe. Èmi kan wo máa ṣeré fún ẹ ju bó ṣe lérò lọ. Lọ́wọ́ èmi gan lè dúró mi lè wait. Dá mi lóhùn. Make sure pé o fọ gbogbo kinní yẹn ọ̀ṣọ́ ti gbọ́. All right, baby. Wo tètè wẹ̀ torí èmi gan lè wait. Wọ́n ń bọ̀ lọ́nà. Baby, ọmọ gbé síbi báyìí náà ẹja wà wò. Ẹyẹ fún ológun àríyá ọlọ́jà yan má ṣe gàràgàrà sí wọn má ṣe gàlégàlé sí wọn má lọ ṣàyà gbangba sí wọn àtẹ̀yìntọ̀ tó fẹ́ fojú dòrò àjòjì gòdògbò tó fẹ́ wọlé oòrùn ìbọra.
ìwọ tó bá tú ilé ayé ẹ̀ wá ò ní ṣerú ẹ̀ mọ́. Àgbèrè tẹ́ ṣe títí tẹ́ fi báyé àwọn obìnrin jẹ́. Tí ẹ bá fi ẹ̀là sílẹ̀ ẹ gbà. Ẹ dákun ẹ yàgò fún wọn ológun àríyá. Omi ló poró ná, òjò ló poró ọ̀gbẹlẹ̀, sẹ́dò kò lè sẹ́dò máa gba mi kó má lè lọ. Omi ò lànà fún mi, èmi ọmọ olókun dé, mo fẹ́ wọlé. Ìwọ wo ló wà nínú òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ Oyíndàmọ́lá tó fẹ́ kó finú ṣoyún? Jáde sí mi. Ojúkòrò kì í pojúkòrò jẹ, ó yá kọjú sí mi torí ojú lọ̀rọ̀ wà. Ó fẹ́ kọjú sí mi àbí? Máa jẹ́ kó mọ̀ wípé ẹran tí wọ́n fàfàfà tí kò já òun náà ń pè ní nọ́mà. Bella, viva il nome. Viva ta ṣe ìṣá. Ọlá kò ṣàánú. Ọlá bá ń kó sí ẹ nínú. Àpọ́nbékùnrin obìnrin. Arẹwà lóbìnrin. Amọ́lúlúlúlúlú ọjọ́. Nífẹ̀ẹ́. And I want to marry you. Ìfẹ́ ṣá. Yes. Ṣé ìfẹ́ òtítọ́ ṣì wà lókè èèpẹ̀? Why not? Ìfẹ́ òtítọ́ wà. Èmi Fọlárìn, ìfẹ́ òtítọ́ máa bá ẹ lọ. Torí mo nífẹ̀ẹ́. Àbí ẹ̀yin ọmọ adarí oorun kan ni. Tẹ máa ládégún, ká tún yá kẹ tún máa ládé yín ògún mọ́. Lóòótọ́ ni, àmọ́ kì í ṣe bí tèmi Fọlárìn. Nígbà táyé bá ń jáyé, táyé ò bá tún wá jáyé mọ́. Ìfẹ́ òtítọ́ ni màá bẹ̀rẹ̀. Lágbàlá tiwa, ìfẹ́ òtítọ́ wà o. Ṣùgbọ́n lórí èké yèèpẹ̀ ń bí, mi ò rò bí ìfẹ́ òtítọ́ wà. Come on. Ìfẹ́ òtítọ́ wà lórí. Bella, sórí èmi Fọlárìn, ojoojúmọ́ ayé ni màá fi máa nífẹ̀ẹ́. Sórí ìfẹ́ tí mo ní sí ẹ, ó dàbí ìfẹ́ òṣùpá tí kò kí ń ṣe ìfẹ́ ìràwọ̀. Torí ní ìgbàkúgbà ni ìràwọ̀ lè jà. Gbogbo alásìgbọ́ nínú ìtàn, a sì tún dáyé bá. Látìgbà tí aláyé ti dáyé, òṣùpá ò fi ọjọ́ kan báyìí járe. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ìfẹ́ ìwọ ẹ̀là kò lè jà kúrò lọ́kàn àyà mi Fọlárìn. Èmi Fọlárìn, ìfẹ́ òtítọ́ ni mo Ti gbé ẹ o, tó bá sọ bẹ́ẹ̀. trust me. I said it and I mean it. Fọlá. 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 Yeah, baby.
Oh, for sure, okay. Kí ló ṣe? Nothing. Kí ló rò? Kí ni mo fẹ́ máa rò ní ìrọ̀ ọkàn? Mi ò rí anything. Ṣoṣọ́ wa okay. Má fi ọ̀rọ̀ bo nǹkan tí mo bi ẹ́ léèrè. Àní kí ló rò? Bíbí, kí ni mo fẹ́ máa rò ní ìrọ̀ anything now? Bàbá, kí ni mo fẹ́ rò? Tí ìrònú bá dorí àgbàkodò, ó ní tó ṣẹlẹ̀ ságbà. Kí ni ìtumọ̀ owó tí wọ́n pa ń sìn? Mo lè ìrò anything ní ìrò kankan. Bíbí, ṣé mo fẹ́ máa wọ́n ní mo fẹ́ máa fẹ́ ní kẹ̀pá fún ẹni? No, ní ìrò kankan sẹ́ẹ̀. Òòrùn kankan. Yeah. Ṣebí lórí contract yẹn. Bíbí, báwo ló ṣe mọ̀ pé mo ronú lórí ọ̀rọ̀ contract? Fọlá, o ní láti ronú lórí contract yẹn. Má worry, contract yẹn máa bọ́ sí ẹ lọ́wọ́. Ó máa bọ́ sí mi lọ́wọ́. Má worry, ó máa bọ́ sí ẹ lọ́wọ́. Are you sure? Àní má worry, contract yẹn ó máa bọ́ sí ẹ lọ́wọ́. Tó bá bọ́ sí mi lọ́wọ́ nínú ọ̀tún. Ó tiẹ̀ ti bọ́ sí ẹ lọ́wọ́. Jẹ́ ká lọ. Báwo ló ṣe dénú ilé yìí? Ìyá ọkọ mi, ibi ìbá ilẹ̀ wà ní. Pálọ̀ ni mo fi yín sí náà, mo ti bá yín sáàbù oúnjẹ yín sí dáìnì. Ó yẹ ẹja wọlé kẹwàá lọ jẹun. Èmi ò jẹ oúnjẹ òṣì kankan o. Èmi ò jẹ oúnjẹ ìranù kankan o. Ọmọ ni mo fẹ́ rí nílé yìí. Àrọ́ ọmọ ránníṣẹ́, àrọ́ ọmọ báṣeré, children everywhere in my compound, but coming to my brother's house kò sọ́mọ kankan nílé. Ẹni tí wọ́n á jẹun mi ò jẹ oúnjẹ òfò kankan o. Bí mo fún wa ni mo sọ. Nísìnyí báyìí, mo mọ̀ pé ó ti lo ilé ọmọ ẹ fi ṣe ìranù ní school. Mo mọ gbogbo nǹkan tó ṣe. Mi mọ̀ bó ṣe dé ilé ìṣe. I don't know how you got through to my brother. Coming to destroy the family. You cannot stay in this house. Òkú kẹ́rẹ̀ kò bọ́ síta. Tó bá ti mọ̀ pé ò lè bímọ, kó kó ara ẹ̀dà síta. Pack your things and leave my brother's house. I warned you before not to come close to my brother. I don't know how you ended up in this house. Just come and destroy his life. Leave our house alone. Leave my brother's house alone. Yeah. Mosu, Madam. what is the meaning of all this? So, did I invite you here to come and insult my wife? Why did you become like this? You rubbish one here. Oh my God. Brother mi, ṣé ẹ mọ̀ pé àwọn méjì nìkan ni òbí wa bí sáyé? We cannot continue like this. Cannot just be me and you in this world. We need children in this house. She cannot give ẹ kò lè bímọ fún wa kó kó ẹrù ẹ kó bọ́ síta. Wait, let me tell you something. Torí school tó fẹ́ padà sílẹ̀ kí n pè wá. Mi ò pè wá sí pé kó wá insult ìyàwó mi. For what? You should leave this house. Mo mọ̀ bó ṣe rí. I know what she did when she was a young lady. So she cannot come and use her own to destroy this family. She must leave. Oh my God, sit down. Enough of this, my friend. Enough of this. I will slap you now. Are you out of your sense? Bọ̀dá mi, ẹ máa gbá ojú mi because of this barren woman. Shut up! Pẹ̀lú tí ò lè bímọ. Hey. Mosu, lẹ́nu tiẹ̀, ìwọ láì ní ọ̀hún pé ìyàwó tèmi ní akọ ìbẹ́pẹ́. Who tell you that she cannot give birth? God's time is the best and we are waiting on God. And we believe that very soon God will perform his miracle. Bọ̀dá mi, I know her very well. When we were going to school together, I know what she did. Ó ti lo ilé ọmọ ẹ̀ fi ṣe ránù. Stop that! Enough of this! Ẹni gbọ́ náà ni dáná. Ìdíá, mo ṣẹ̀ṣẹ̀ dáná fún wọn tán ní kíchìnì, mo ti sáàbù wọn sí dáínì, mo ti wá bá wọn pé kán wá jẹun. Sorry. Wọ́n ti dáná tán fún ẹ o. So máa lọ jẹun àbọ̀ máa jòkó sí máa rojọ́ because I don't have time for all this nonsense. If this is what you come into my house come and do, you better don't come again. If I have anything to do for you, I will send it to you. Mi ò wá bí wá jẹun o, ọmọ ni mo fẹ́ rí. Kó bímọ fún wa, kò lè bímọ. Shut up! Ó ti fi ilé ọmọ ẹ̀ ṣòfò, kò lè bímọ. Bọ̀dá mi, mo sọ fún ẹ gbọ́ tèmi báyìí kó tó di pé ó máa léèsì o. Pack your things and leave this house. I don't want to see you in this house again. Why? Kí ni tí mo gbélé? Why are you crying? Is she God? She's not God. She cannot tell me that she cannot. Although God has the finance and God will soon answer our prayer. Eh? Let's go inside. Stop. Enough of this. Sorry. Ella,
Sori mo mọ̀ gbé ẹ kúrò nínú níbi orí lẹ́yìn níwájú náà. Mo mọ̀ gbé wá sí ìlànà láti wá bá ẹ̀sùn lórí ètò. Jọ láti jọ́ tó ti dé inú ilé. O wẹ̀ débi pé o tiẹ̀ máa fẹ́ brush àbí fẹ́ change aṣọ wọn. Ella, jọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà sọ fún mi. Mo ra aṣọ fún ẹ, mo ra bàtà fún ẹ, kò sí èyí tó wọ̀ nínú gbogbo ẹ̀. Gbogbo nǹkan tóbìnrin nílò nínú ilé ni mo rà fún ẹ, kò sí ìtò múlò tó lò nínú gbogbo ẹ̀. Afaṣọ kan yìí náà. Ṣégbà téèyàn ò wẹ̀ ló máa ronú pé òun fẹ́ fọnú, pé òun fẹ́ brush. Jọ sọ fún mi, ṣé ìwọ gangan fúnra ra ẹ, ṣé o mọ̀ síra ẹ ni? Nígbà téèyàn ò bá wẹ̀ ó máa ràn nínú àwọn. Fọlá. Ṣé ẹja máa ń rùn ní níwọ̀nba ìgbà tẹ́ja bá ṣì wà láyé? Ẹja ò kì í rùn, àfi tí ẹja bá kú nìkan lẹja máa ń rùn. Ojú ẹ̀ ló rò bí mi ò wẹ̀ o. Mò ń wẹ̀ ṣùgbọ́n o Fọlá, ó ní ọjọ́ kan tómi ò gbọ́dọ̀ kan àwọ̀ ẹja lọ́ra lórí èkè pẹ̀. Ó ní ọjọ́ kan tí omi ò gbọ́dọ̀ kan ọmọ ẹja lára lórí òkè pẹ̀. Ok, káwá zoom pé omi wá kan ọmọ ẹja lára lórí òkè pẹ̀ níjọ́ tí omi ò gbọ́dọ̀ kan ọmọ ẹja lára yẹn, kí ló fẹ́ ṣẹlẹ̀? Àgbẹ̀dọ̀ mẹ́wàá máa ṣẹlẹ̀, ojú ọjọ́ máa yí padà. Ojú ọjọ́ máa yí padà. Bẹ́ẹ̀ni. Okay. Là bí ọjọ́ wo wà ní omi ò gbọ́dọ̀ kan ọmọ ẹja lára lórí òkè ìpẹ́? Torí fún àǹfààní tèmi kí n má lọ ṣe mistakenly da omi sí ọmọ ẹja lára níjọ́ tó mi ò gbọ́dọ̀ kan lára, kó má lọ ṣàkóbá fún mi àbí fàsẹ́yìn. Fọlá. Yes. Ìbéèrè ẹ̀ pọ̀. A jẹ́ kí n mọ àǹfààní ara tèmi ni. Fẹ́ mọjọ́ náà? Bẹ́ẹ̀ni. Ọjọ́ Ẹtì. Ọjọ́ Ẹtì. Bẹ́ẹ̀ni. Ọjọ́ Ẹtì. Ẹtì. Ṣé kò ń ṣe Friday nìyẹn? Àbí Friday? Ok, mo ti gbọ́. Ẹ ṣáàjò, ẹ bá wa wẹ̀ kẹ́ bá wa change aṣọ. Tí orí tí àlejò bá wà ní wọn bí báyìí sí tọ́wọ́ báyìí ọ̀tọ̀ nìkan mẹ́ta máa sọ. Ó yẹ kó mọ orí èèyàn tí mo jẹ́ láwùjọ. Fọlá, má fòyà, má bẹ̀rù, lákòókò bá tó wàá mú. Lákòókò bá tó náà mú. Ok, mo ti gbọ́. Orúkú ní gbẹ̀bọ̀ ìṣàlù ayé. Akalamaku. Gbẹ̀bọ̀ ìṣàlù àgbo. Ibà jagunmalè. Ajagunmalè. Olúbodè ọ̀run tilẹ̀kùn. Olúbodè ọ̀run tilẹ̀kùn. Oyèbánjí ò gbọ́dọ̀ kú o. Ó ti bóyè kú mulẹ̀, ikú ò gbọ́dọ̀ pamọ́. Oyèbánjí ikú rí ọ kété, àrùn rí ọ kété, òfò rí ọ kété. Ìbẹ̀yìn onílẹ̀, ìyá mi ò ṣòmọ̀nìkà. Abẹ́gẹ́gẹ́ ní ìyá torí jẹ́ pé àtẹ̀lẹ́jọ́ kan balẹ̀. Ibi awíladé ọ̀rọ̀ bó ṣe. Yorùbá bọ̀ ní ọ̀gbọ́n ọ̀gbọ́n báyìí alákejì. Ẹ̀wò ìtàlákẹ́ ìṣọ̀kan kan ta. Ẹ̀wòlẹ̀ kẹ́ ẹ mọ́ sùúrù fún èyí tí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kórè fún gangan. Kó ṣe eré pẹ̀lú táwọn ó dẹ̀yìn tó yá táwọn ó ṣe padà sí ìyá. Ẹ máa sọ àṣẹ ẹnu òrò etí ìfọ̀hún gbogbo alálẹ̀ ní pátápátá. Gbogbo ń tá a bá ti sọ lónìí káàrò rọ̀ torí kó ṣe báyìí ní ti pápọ̀ ṣe. Bíbí bá tẹnu bọ̀jọ̀ báyìí, ó máa jí ká. Ó dàṣẹ,
dàṣẹ ó dàṣẹ àṣẹ ń tawó àṣẹ ń tìmù gbogbo ẹlẹ́rìí tí ń bẹ lù yìí pátápátá wọn ti fàṣẹ sí ó sì ti dàṣẹ gbogbo àjẹ́ funfun àjẹ́ pupa àjẹ́ dúdú tí ń bẹ lù yìí pátápátá wọn ti fàṣẹ sí lónìí ó dàṣẹ nítorí wípé bá a bá fọṣẹ wò iṣẹ́ ní iṣẹ́ mọ́ni lára ó yá ẹ mọ búrẹ̀ sí òkú dúdú àdúgbò funfun wọ ìjàrá wọn yàn tó palẹ̀ ẹ mọ sọ ikú rekete àkú rekete ikú rekete àkú rekete oyè bánjí òkú kú mọ́ ó dà bẹ́ẹ̀ ó dà ìkànnì ní kẹjọ wà ẹgbẹ́ aṣọ tó àwọ̀ alára tẹ̀gbìmọ́lẹ̀ àwọ̀ alára ibẹ̀ yín yami oṣù mọ̀nìkà afẹ́ gẹ́gẹ́ ní ìyá àtòríjàpá àtẹ̀dọ̀jọ́ ká ti fojú róró ibẹ̀ yín onílẹ̀ ẹ̀yin tẹ́ ẹ tẹ̀ kí n tó tẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ kí n tó jẹ ẹ̀yin tẹ́ ẹ já kí n tó já ẹ̀yin tẹ́ ẹ wà kí n tó wà tó alágẹmọ agbaṣọ aláṣọwọ alágẹmọ agbaṣọ aláṣọwọ ó yá gbogbo kú tí ń tẹ̀ lóye pàǹjẹ pátápátá ó yá gbọ̀kú náà wọ̀ kó rí kété kó dé tẹni ẹlẹ́ni gbogbo àrùn tí ìṣòye bá ń jẹ́ pátápátá ó yá gbà wọ̀ kó dé tẹni ẹlẹ́ni nítorí pé kíni kó ṣe báyìí ní tìlákọ̀ṣẹ́ ilẹ̀ ọ̀kẹ́rẹ́ àfọkọ́yẹrí alákòóre tọmọ aráyé kò lápòkà ìwọ mo lẹ́nu ó yá kó wá bọ́ ọmọ lẹ̀ nítorí oyè bá dé wọ ẹ̀ ní kó dé torí ilẹ̀ ni mo bọ́ ọmọ lẹ́yìn ó sì gbọ́dọ̀ dà ilé ò gbọ́dọ̀ gbóyè bá dé sí ibojì kú ó yẹ ẹgbẹ̀yìdà iwájú òkú òkú níṣẹ́ yìí òkú òkú níṣẹ́ àbàtà olókùnlókùn làbọ̀ ọmọlẹ́jà mẹ́rin ìlókùn ọkùnrin ẹgbẹ́ ọkùn tẹlẹkùn wọ́n yìí ní bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ yẹlẹ́kùn olórí ẹ̀sìn ìdídòdó gbádòdò gbá ò mẹ́tàlá apá ò mẹ́tàlá àna ọmọ láìlò tó ikú ò yá dẹ́yìn. Thank you so much for viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching IJINLE Life TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye-bye.